àlàyé rèé lórí ìfurasí tọkọtaya bí wọ́n ṣe lu ọmọ tí wọ́n gbà tọ́ pa lẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ bẹ́yìn yọ fún ọkùnrin kan Paul Oyema àti ìyàwó rẹ̀ Adeline Ogbonna nígbà tí ọmọ ọlọ́mọ tí wọ́n mọ̀ gbà tọ́ mọ̀ kú mọ́ ọ lọ́wọ́ látàrí ìfìyàjẹ ní gbogbo ìgbà lágbègbè Ìgàndò ní ìpínlẹ̀ Èkó. gẹ́gẹ́ bí àwọn èèyàn tó súnmọ́ tọkọtaya yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ọmọ obìnrin ni ọmọ tí wọ́n mọ̀ gbà tọ́ yìí, Faith sì ni wọ́n porúkọ rẹ̀, ọmọ ọdún 10 sì ni. ó ti pẹ́ tí tọkọtaya yìí tí wọ́n ti máa ń ṣe ọmọdébìnrin náà báṣubàṣu gẹ́gẹ́ bá a ṣe gbọ́. ọ̀pọ̀ àwọn tó sì mọ̀ wọ́n ó ní wọ́n sọ wípé lílù lálùbami ó ní wọ́n máa ń lu Faith. yàtọ̀ sí lílù, ọlọ́kọ̀-ò-jọ̀kan ìyà ó ní wọ́n fi máa ń jẹ Faith lọ́dọ̀ àwọn tó gbà á tọ́. bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń ran níṣẹ́ búburú tí wọn kò lè rán ọmọ tiwọn. gẹ́gẹ́ bá a ṣe gbọ́, ó mà ti tó nǹkan bí ọ̀sẹ̀ méjì tí ara Faith kò ti yá, ṣùgbọ́n àwọn alágbàtọ́ rẹ̀ kò mọ̀ torí eléyìí kí wọ́n ṣàánú fún un. ìfìyàjẹni tó lágbára láì ṣe ìtọ́jú rẹ̀ tàbí ra oògùn fún ọmọ náà ńlá mọ̀ gbọ́ pé wọ́n má tẹ̀síwájú nínú rẹ̀ tí àwọn alájọgbélé wọn tí wọ́n sì rí gbogbo ohun tí wọ́n ń ṣe. bí ara olóògbé Faith kò ṣe yá, iná ni wọ́n tún máa ń rán ní àwọn iṣẹ́ mọ́ṣáìdé tòrútorú gẹ́gẹ́ báwọn èèyàn tó mọ̀ wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. olùgbé agbègbè náà kan tí wọ́n porúkọ rẹ̀ ní Adékúnlé Taofeek ó mà sọ fún ẹ̀ka ìròyìn Punch pé tọkọtaya tó ń gbé lópòpónà Jemezi Papa nígàndò wọ́n mọ̀ bá dé ojú ẹ̀ ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí. mo gbọ́ pé ó ti rẹ ọmọbìnrin náà fún ọ̀sẹ̀ méjì, síbẹ̀ wọn kò yéé fìyà jẹ ní ọjọ́ àìkú. wọ́n ní tọkọtaya náà wọ́n mọ̀ tún lu ọmọ náà lálùbami pẹ̀lú bí ara rẹ̀ kò ṣe yá tó, ó sì ṣe bẹ́ẹ̀ dágbére fáyé. bẹ́ẹ̀ ni ọkùnrin náà wí. a mọ̀ gbọ́ pé wọ́n padà gbé lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n àwọn dókítà sọ pé ó ti kú bí wọ́n ṣe gbé dé ọ̀dọ̀ àwọn lẹ́yìn tó ti hàn pé Faith mà ti kú. àwọn ọ̀dọ́ àdúgbò wọ́n fi ẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. wọ́n sì kọ́kọ́ mú Adeline, ìyàwó tó wà nítòsí. Paul tó jí ọkọ ńlá mọ̀ gbọ́ pé ó lọ pe kẹ̀kẹ́ mọ́rúwá tí wọ́n yóò fi gbé òkú Faith. wọ́n ní bó ṣe dé ńlá àwọn ọ̀dọ́ òun wọ́n mọ̀ náwó gan òun náà. ẹsẹ̀kẹsẹ̀ tí ọmọ yẹn kú, wọ́n tọ́jú òkú rẹ̀ sínú yàrá, wọ́n sì ṣe bí ẹni pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. ìyàwó tiẹ̀ tó rèé, ó tiẹ̀ tó ń dáná ní inú ilé ìdáná bíi pé kò sí nǹkan kan. àwọn alájọgbé tó ti ń wòye ohun tó ń ṣẹlẹ̀ ń ló béèrè ibi tí Faith wà kí wọ́n tó mọ̀ pé ọmọ náà ti kú. tó bá jẹ́ wípé wọ́n rí àyè láti ju òkú rẹ̀ nù ni kò sẹ́ni tí yóò mọ ohun tó ṣẹlẹ̀ sí i. báyìí ni aládùúgbò rẹ̀ kan tí kò dárúkọ ara rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wí. ó wá tẹ̀síwájú pé àwọn fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá Ìgàndò létí lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì wá mú tọkọtaya yìí, wọ́n gbé òkú Faith lọ. ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú ìgbàgbọ́ pé tọkọtaya náà yóò fojú balẹ̀ ẹjọ́. kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè má jẹ́ àwọn ọmọ wa dọmọ ọlọ́mọ o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí lónìí àti lọ́jọ́ gbogbo. àmín.